èyí lohun tó ṣẹlẹ̀ lásìkò ètò gbálégbàtà olóṣooṣù ní Kwara. Ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 22 oṣù kejì ọdún 2025 yìí ni ètò gbálégbàtà olóṣooṣù tìpínlẹ̀ Kwara tún wáyé, níbi tí ìjọba ti pa ní dandan fún gbogbo ará ìlú láti máa ṣe ìmọ́tótó àyíká wọn nípa gbígbá ìdọ̀tí àti kíkó gbogbo àwọn gọ́tà wọn tó ti dípa fún onírúurú ìdọ̀tí. Kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ àyíká nípínlẹ̀ Kwara, Hajia Nafisat Musa Buge, ló léwájú pẹ̀lú ikọ̀ rẹ̀ tí wọ́n sì yí ìlú ká láti mọ̀ bóyá àwọn ará ìlú tẹ̀lé àṣẹ náà, lẹ́yìn tí ọwọ́ sì tẹ àwọn kọlọ̀rọ̀sí tí wọ́n kùnà láti ṣe ìmọ́tótó ìsọ̀ wọn, tí ìjọba sì ní kí wọ́n bẹ̀rẹ̀ sí gbà ní kíákíá. Ẹ gbọ́ ọ̀rọ̀ látẹnu ẹni tó ṣojú kọmíṣánná fọ́rọ̀ àyíká níbi ètò náà, Mary Mustapha Lawal. Kí ni àwọn tẹ̀rí ìjáwó yẹn gbálé bàtà tí wọ́n tẹ̀lé àṣẹ yìí? Àwọn díẹ̀ tẹ̀lé, ṣùgbọ́n àwọn yòókù irú àwọn oníṣọ́ọ̀bù, àwọn méjì, àwọn tí a bá tí wọ́n tí dọ̀tí wà níwájú wọn, a sọ fún wọn immediately lójú ẹsẹ̀ náà ni wọ́n dìde tí wọ́n sì ń kó àwọn ìdọ̀tí yẹn tí wọ́n kó sínú lóró bin wa tá a ti gbé kalẹ̀. So àwọn aráàlú náà wọ́n ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. Kí ni ìmọ̀ràn fún àwọn aráàlú pàápàá jùlọ àwọn tí wọ́n fẹ́ tẹ̀lé àṣẹ tíjọba pa pé wọ́n máa gba ilé gbàgbà ní ọjọ́ sátidé lọ́wọ́ bẹ̀yẹn? Ẹ̀sìn olóòtú, ìmọ̀ràn mi náà ni pé kódà kó tó di ọjọ́ sátidé tó gbẹ̀yìn gan, ojoojúmọ́ ló yẹ ká máa ṣe ìmọ́tótó, torí pé a máa ń kọrin kan pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Nítorí náà a fẹ́ kí gbogbo aráàlú kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa, kán máa kó gọ́tà wọn síta, pàápàá jùlọ bójò ṣe ń bọ̀ yìí, a fẹ́ kí òjò rọ́ ìdọ̀tí lọ sínú odò, kán kó gọ́tà síta tó bá ti gbẹ kí wọ́n dì í sápò kí wọ́n lọ dà á sínú lóró bin wa. Ṣùgbọ́n a fẹ́ kán gbélẹ̀ sórí sàárè ìjọba, a sì fẹ́ kán gbé sí ibi ẹ̀gbẹ̀gbẹ́ títì tí ó wàá jẹ́ kí ìlú wa wà ní tí àwọn èèyàn tó bá ń kọjá rò pé ìlú Kwara dọ̀tí. A sì fẹ́ kán lọ dà á sínú odò, a fẹ́ kí wọ́n dà á sínú gọ́tà, ṣùgbọ́n kí wọ́n máa dà á sínú lóró bin. Ibi tí ò bá ti sí ìgboro tá à ń pè ní lóró bin yìí, kí wọ́n a ní àwọn kan tó jẹ́ commercial waste consultant tó yẹ kí wọ́n mọ patronize àwọn yẹn, ni wọ́n máa wá gbélé wọn ní owó kéréje, àwọn ló sì mọ dump site tí ìjọba gbé kalẹ̀. So ìmọ̀ràn mi náà ni pé kí gbogbo aráàlú ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba, torí pé ẹni tí a bá mú tó ń ṣèdọ̀tí tàbó lọ gbélẹ̀ sórí road media, àbó lọ gbélẹ̀ sínú gọ́tà, àwọn owó gbálẹ̀ tó ń dà sínú gọ́tà àbínú odò, irú ẹni bẹ́ẹ̀ á fi wọ́n jófin. Gbogbo àwọn tó sì ṣe pé wọ́n tún ń tajà lẹ́sẹ̀ títì, à ń fi wọ́n jófin torí wọ́n ti ń ṣe road encroachment yẹn. Òfin ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ni ìjìyà wọn, 50,000 naira ní fáìnì wọn, tàbí kó lọ sí inú ọgbà ẹ̀wọ̀n fóṣù 3.